túmọ̀ sí pé igi tó wà lọ́wọ́ yín àkànṣe igi ni. àkànṣe ni ẹni tí ò bá tiẹ̀ dá tó ń ṣiṣẹ́ fún nǹkan báyìí. tó ń ṣiṣẹ́ fún oko ńlá. ṣé nǹkan ọmọkùnrin náà lè gùn tó igi tó wà lẹ́yìn. àṣìbẹ́ nìkan ló lè léyìí. ṣé ìwọ̀n ẹ sọ́njò ni pé irú ẹni tó ní tèyún pé ìwọ̀n tí fẹ́ kó gùn nù. gbé wa ẹnìkan ló ọ̀dà ẹnìkan rèé gbé gbogbo ẹ̀ wá sẹ́ni tó wà nù bíi àwọn àṣírí pọ̀ nù ẹ̀. ẹ bá ń gbé sójú. tó yàtọ̀ sí ọ̀rọ̀ igi yìí nìkan igi yìí iṣẹ́ kan rèé òun gangan fún rẹ̀ lọ́tọ̀ ṣe wá rí léyìí òun gangan ni ẹrú ikú ẹ̀ torí pé òun láti fi àwọn àṣírí yẹn sí nínú. àwọn obìnrin wa lọ́pọ̀ ìgbà wọ́n mọ̀ ní inú run àwọn bóyá wọ́n fẹ́ ṣe nǹkan àlejò wọn lóṣooṣù wọn nínú run wọn ẹlòmíì yóò mọ̀ yílẹ̀ ni ó wá di wípé lóṣùlóṣù ni ó mọ̀ pariwo inú rírun kí ni tí wọ́n lè ṣe. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ń gbọ́ wa jákèjádò àgbáláyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo àyíká yìí tá a bá wà lásìkò yìí tí ẹ sì ń gbọ́ wa ẹ káàbọ̀ sórí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV a tún ti dé o ẹ sì mọ̀ wípé ìgbáyé gbádùn yín ló jẹ àwa lógún ìlera ara yín ló ṣe kókó sí wa kẹ́ ẹ lè rọ́nà àbáyọ ìyẹn gangan ni gbòógì ìntàwà gbégún wọ́ tí ó jẹun tí àwa ń fẹ́ kí ó mọ̀ ṣẹlẹ̀ nínú ìgbésí ayé oníkálukú ẹ ti ń wò wá báyìí mọ̀ pé ẹ ti mọ̀ wojú àlejò wa gbogbo ohun tí ẹ béèrè ń jò ní ni mo tún gbé wá báyìí o torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ẹ ń béèrè wípé nǹkan ọmọkùnrin mi kó lè gbé kọ́kọ́ ga sí kó gùn sí kó ṣe gbá sí pé oríṣiríṣi gbogbo ẹ̀yin tí ẹ sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ gbogbo ẹ̀ la rí o ẹ̀yẹ mọ́ mi kàn á dá èsì yẹn padà torí pé ẹnu oníkàn ńlá àti gbọ́pọ̀n ẹ kújọ́ méjì jọ mẹ́ta. ẹ ṣeun sá àdúpẹ́. àwọn èèyàn pè mí gan wọ́n ń pè wá lórí àtẹ̀jíṣẹ́ Facebook ni YouTube ni TikTok ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè oríṣiríṣi àwọn ìbéèrè tó jẹ́ pé omi ń bẹ tá a dá wọn lóhùn omi ń bẹ tá a ní ẹ̀yin ni ẹ lè dáhùn gbogbo àwọn ìbéèrè wọ́n sì béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ mi nípa ti ọ̀rọ̀ nǹkan ọmọkùnrin mi ní wọn lè sọ tán pé mi ò máa ṣí rẹ̀ lọ́wọ́ àfi tí ẹ̀yin bá ṣàlàyé. alákọ̀ọ́kọ́ sá orí international platform la wáyé tí wọ́n bá sọ pé international platform orí àtẹ tó jẹ́ pé bí wọ́n ṣe ń wò nílé náà ń wò lódò náà ń wò káàkiri gbogbo àgbáyé ẹnikẹ́ni mo sọ nísìn mo tún tẹnu mọ́ ẹnikẹ́ni tó bá ti ra oko ńlá rẹmẹdì lọ́wọ́ wa rí tí ò wá ṣiṣẹ́ fún kó sọ lórí láìfù yìí. ṣe rí kinní kan ni èmi máa ń sọ tí ẹ bá tí ì ṣe nǹkan rí ẹ má pè ní irọ́ ẹni tí ọwọ́ ẹ̀ ò jí sówó rí kò lè pé olè lólè bẹ́ẹ̀ ni wọ́n á tún máa yí padà o wọ́n á ní ẹni tí ọwọ́ ẹ̀ ò jí sówó rí kò lè pé ọ̀lẹ lọ́lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti rà á tó ṣiṣẹ́ fún tí n bá ní ẹjọ́ mo fẹ́ fi reviews yín síta wọ́n á ní ẹjọ́ family mi àwọn ọmọ mi wà àwọn gbọ́dọ̀ mọ̀ pé mo lórú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn family mi so a lot of times mo ti máa ń bẹ àwọn èèyàn pé ẹjọ́ ẹ jẹ́ n post review yín yìí before and after màá ní nígbà tó bá ń fẹ́ rà ọ̀pọ̀ máa ń decide èmi ò ń béèrè o ṣùgbọ́n lómi máa ń dìídì sọ pé ẹ jẹ́ ń yà sí yín kẹ́ ẹ rí bó ṣe rí màá wá ní kán yọ ojú wọn kúrò. ògbóngbògìlà. bẹ́ẹ̀ ni tó bá ti yà bóyá tó wà bíi 3.5 lẹ́yìn tó bá wá ra oko ńlá rẹmẹdì yẹn tó bá wá lò bóyá ó bọ́ sí 7 àbó bọ́ sí 8 depending on nǹkan tó bá sọ pé àwọn fẹ́ màá tún ní kán tún yà gbogbo ẹ̀ máa ń wà lọ́wọ́ mi wọ́n máa ń bẹ̀ wọ́n ṣe mọ̀ pé privacy wọn ni ní òkàn lè lọ jù online bẹ́ẹ̀ yẹn wọ́n lè sú yàn in fact right now a ní àwọn pending order tá àti ẹ̀ tí ì ṣe. àwọn kan ti wà nílẹ̀. tó ti wà nílẹ̀ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àwọn kan ti wà nílẹ̀ àwọn èèyàn ti béèrè fún. sẹ́ni tá a ṣe ọkàn fún tó ṣiṣẹ́ tó sọ pé òun fẹ́ di distributor wa ní Canada nǹkan. tó tó rẹ̀ lódùmarè. tó ló ń fẹ́ máa tà ó pé kí n jọ kí n máa bó ṣó náà fẹ́ máa tà mo decline mo ní kò lè ṣeé ṣe. ìdí ni pé kò rọrùn àti ṣe mi ní láì kí wá gba plenty order kí wá má lè deliver ìdí nìyẹn tí mo ṣe sọ fún wọn pé kọ́ máa jẹ́ ká gbé mi lè ṣe. ọ̀pọ̀ àwọn èèyàn tó máa ń sọ nà láì wẹ́ it's okay ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn ń sọ ni pé in tó o bá tí ì lò rí tó o tí ì ṣe rí má kàn gbọ́ naysaying má gbọ́ pé wọ́n ní wọ́n pé kí wọ́n náà fi conclude àwa náà ti rí bẹ́ẹ̀ rí gbà kan
kémi náà tó gba iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí iṣẹ́ èmi náà máa ń sọ pé kémi náà máa ń sọ pé ìṣèláì ìṣèwáìkè Yorùbá level èmi náà máa ń sọ nígbà kan tó bá ní pé èmi wá lè di ẹni tó máa advocate fún Yorùbá remedy lónìí máa jiyàn tẹ́lẹ̀ àwọn tó máa ń sọ Yorùbá level yẹn jù àwọn tó gbé ẹ̀sìn lérí ni tí wọ́n gbé ẹ̀sìn lérí kọjá àwọn tó ní gan ṣé mọ̀ pé àwọn èèyàn kan wà tó ọmọ ẹ̀sìn wà àwọn tó wá gbà ju wọ́n sì gbà òun làwọn tẹ́ máa ń rí tó máa ń sọ Yorùbá level yẹn because what do you mean Yorùbá level bàbá tó bí wa ó ṣe dáadáa fún wa ó wá lọ àwa maintain heritage ẹ̀ ìwọ wá ń claim pé Yorùbá level. n ti ń lò tó dẹ̀ ń ṣiṣẹ́. tó ń lò tó fi ṣe ní ayé tó fi bí ẹ̀ gan nìyẹn. táwọn tó mẹ́sìn wá òun gan. kó tó di pé àwọn tó mẹ́sìn wá mẹ́sìn wá kó tó di pé wọ́n bá wọ kó tó wá gbà. àwọn ìsọ̀rí yẹn ni mo ń pé Yorùbá level. àwọn yẹn ni kíní kan ni kí ẹni tó nídìí ìgbàlà kó má jẹ́ kí ẹni tí ò nídìí ìgbàlà yẹ ẹsẹ̀ ń kúrò lọ́nà ìgbàlà. ìwọ lè nǹkan ṣe ẹni tó ń sọ kọ́ Yorùbá level yẹn òun ní òun ò ní nǹkan kan tó ń ṣe lágọ̀ọ́ ara ẹ̀ òun wà pa ìwọ tí nǹkan wá ń ṣe wá ń fọ́lọ̀ kọ́mẹ̀ntì tiẹ̀ ìwọ dẹ̀ ń kú lọ so ẹni tó nídìí ìgbàlà ni kó máa láwọ ẹni tí ò nílò ìgbàlà láti yẹsẹ̀ ń kúrò lọ́nà ìgbàlà simple as ABC. tọ́ba tán oògùn tẹ́lẹ̀ ẹ ní fún un tí yọmọ jẹ́ kí nǹkan ọmọkùnrin kó ṣe kinní o wọ́n ní ṣé ò ní side effect ìyẹn ni pé ṣé ò mọ ní àtúbọ̀tán. ok ìyẹn ò látúbọ̀tán kankan ìdí abá ni pé ewé àtegbò lásán ni now ó kàn ní àwọn ìkìlọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àti ìlànà àtẹ̀lé kéékèèké téèyàn bá ti lè tẹ̀lé ló bá parí. àbùṣebùṣe. ó ti tán. fún àpẹẹrẹ nísìn irú igi yìí inú igbó náà la ti ń gé e. ṣé igi yìí ṣé igi tí ẹ mú lọ́wọ́ yìí torí nínú àwọn abala àríwísí wọ́n lè ṣe igi lásán o. igi lásán kọ́ ṣẹ́rí igi yìí wọn ò gbọ́dọ̀ fi nàyàn. ṣégi igi tí wọ́n bá fi nàyàn bó ṣe wà yìí bẹ́ẹ̀ ni wọ́n lówó láyé Ọlọ́run kan ti fẹ́ràn rẹ̀ ni. yóò ní gbà mú lọ́wọ́ mọ́sẹ̀ rò kó bóyá igi ẹ̀kọ́ múgi lẹ́lẹ́ ni. tẹ bá ń gbọ́ ọ̀pá ẹ̀rù. ẹ dákẹ́ bá múgi tó wà bẹ́ẹ̀ wọ́n mo fẹ́ béèrè ìyàtọ̀ tí ń bẹ láàrin ṣé igi kan rè ṣé yóò lè lo lé ni. igi ni igi ń jẹ́ ṣùgbọ́n igi ju igi lọ. tó tó rẹ̀ lódùmarè. bí èèyàn ṣe jèèyàn lọ. àṣírí. bẹ́ẹ̀ ni so ẹ bá ń gbọ́ ọ̀pá ẹ̀rù tí wọ́n gbọ́dọ̀ fi nàyàn igi ìlú ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ní fẹ́ dákọ rẹ̀ o. irọ́ àgbọ̀dọ̀ torí tó túmọ̀ sí pé igi tó wà lọ́wọ́ yín àkànṣe igi ni. àkànṣe ni ẹni tí ò bá tiẹ̀ dá mọ̀ tó ń ṣiṣẹ́ fún nǹkan báyìí. tó ń ṣiṣẹ́ fún oko ńlá ẹni tí ò bá tiẹ̀ dá mọ̀ kò lè ṣe é ìdí ni pé bó ṣe wà ẹ rí i pé àwọ̀ tó ní tó bá tutù àwọ̀ ẹ̀ tún yàtọ̀ ju báyìí lọ tó bá tún gbẹ tán eléyìí tó bó ṣe wà ẹ kò gbẹ tán tíjọ́ ni ọgbẹ tíjọ́ ń gbẹ tán tó bá gbẹ tán àwọ̀ ẹ̀ tún yàtọ̀ so ẹni tí ò bá sí nínú iṣẹ́ yìí kò lè mọ̀ bó ṣe wà yìí so kì í ṣe kẹ́míkà ewé àti egbò ni now èyí tó jáṣìírí ẹ̀ èrè tá a lè tú fẹ́ nìkankan màá tú àṣírí iṣẹ́ kan fún yín lónìí. ẹ jẹ́ ń gbọ́ gbogbo ayé fẹ́ gbọ́ báyìí. iṣẹ́ kan wà tá a fi ń wo àìsàn kan tó jẹ́ pé gold dust gold táwọn sọ̀run dust yẹ ó wà lára èlò tá a fi ń pè èlò iṣẹ́ yẹn. tó túmọ̀ sí pé eléyìí tó wà lọ́wọ́ yín iṣẹ́ rẹpẹtẹ lẹ ṣe. sẹ́ni tó wà nù bíi àwọn àṣírí pọ̀ nú ẹ̀. ẹ bá ń gbé sójú. tó yàtọ̀ sí ọ̀rọ̀ igi yìí nìkan igi yìí iṣẹ́ kan rè òun gangan fún rẹ̀ lọ́tọ̀ ṣé wàá rí léyìí òun gangan ni ẹrú kú ẹ̀ torí pé òun la ti fi àwọn àṣírí yẹn sí nínú tí ò yí ẹ̀dá Ọlọ́run àfọlọ́run fún rẹ̀ tó dáa tí ó lè mú kókó ó gùn kọjá ti tẹ́lẹ̀. tí ó fi gùn kọjá bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. doubting Thomas pọ̀ o àwọn tó máa ń ṣe ẹ̀jà irọ́ ni tí wọ́n máa ń yín mú wọn pọ̀ ó sì dáa bẹ́ẹ̀ èmi èyí pé kéèyàn máa ń yín mú wọ́n máa ń yín mú sí àwọn tó jù á lọ náà nídìí iṣẹ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí gan ẹ láwọn tó ti ra ilé tó ti lò tó ṣiṣẹ́ fún wọn ò fẹ́ jáde síta. wọn ò jáde wọn kì í jáde ẹ bá sọ nísìsiyìí pé ẹni tó ti lo kíní yìí ó tó iṣẹ́ fún kí wọ́n wá comment wọn ò ní rí wọn wọn ò ní jáde wọn ò ní lò àwọn ò ní sọ ẹni tó sì tẹ bá ní ẹni tó ilé mi ń sọ yìí ń sìn pẹ̀lú ìgboyà àti ìfọwọ́gbáyà tó dájú ẹ ń bá lò tí ò ṣiṣẹ́ fún kó wá jáde wá sọ. ní pàtó bí ọmọkùnrin tó bá fẹ́ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin tí ó sì fẹ́ mọ jẹ́ kójú ó ti òun tí nǹkan ọmọkùnrin rẹ̀ tí ó mọ níwọ̀n bẹ́lẹ́ ń já bó bá fẹ́ kó tún kó lówura sí kó nà sí dáadáa kó gùn dáadáa. àwọn nǹkan míì wà tí ó tẹ̀lé wa tẹ́ bá ti ra o ṣùgbọ́n méjì yìí ni mo ṣàfihàn ẹ̀
márùn-ún ni gbogbo ẹ̀ lápapọ̀ tí wọ́n jọ wọ́pọ̀. ṣé nǹkan ọmọkùnrin náà lè gùn tó gi tó wà lẹ́yìn. àṣìbẹ́ nìkan ló lè léyìí. ṣé ìwọ̀n ẹ sọ́njò ni pé irú ẹni tó ní tèyún pé ìwọ̀n tí fẹ́ kó gùn nù. gbé wá ẹnìkan ló ọ̀dà ẹnìkan rèé gbé gbogbo ẹ̀ wá ti láìlọ́n yẹn ẹ wò bẹ́ẹ̀ ni ń ṣe ọ̀dà tiẹ̀ rè inú ẹ̀ láti yọ nìsín a fẹ́ lọ bá a sẹ́ǹdì ẹ̀ lọ́la. yàtọ̀ séyìí àwọn olóṣù wà ní eléyìí. ṣé tẹ́lẹ̀ ọ̀hún ọ̀dà ẹni ẹ̀ ọ̀dà killer for infection ẹni tó bá ní àwọn àrùn lóríṣiríṣi ẹni ẹ̀ ọ̀dà ẹni sùúrù àwọn àrùn lóríṣiríṣi bẹ́ẹ̀ ni kí ni irú àwọn àrùn yẹn. àwọn àrùn tá a lè kó yálà látara àbálòpọ̀ tàbí ti ṣáláńgá òun ni àwọn àrùn tí killer for infection yìí tó ń ṣiṣẹ́ fún láwọn àrùn lóríṣiríṣiríṣi ṣé yeast ni ṣé gbogbo vagina àwọn àrùn ìbálòpọ̀. tí wọ́n pe ọkùnrin ti kó nǹkan o. bẹ́ẹ̀ ni àbúrò náà ti kó nǹkan. èyíkéyìí ìbáwo nìkan tí wọ́n kó. bẹ́ẹ̀ ni eléyìí ló pa la fi pè ní killer fún infection yóò pa ni. yóò pa kú àpapọ̀ ni. ẹni yẹn ọ̀dà high blood pressure. now tẹ́jẹ̀ bá ń ru. tó bá ń ru ẹja sọ̀rọ̀ lórí high blood pressure. mo fẹ́ gbọ́ àwọn èèyàn fẹ́ gbọ́ báyìí. mo máa ń rí àwọn kan lórí social media tí wọ́n ní wọ́n ní stroke wọ́n wà mú iná wọ́n mọ̀ fi sí wọn lẹ́ẹ̀kẹ́ báyìí. ìmọ̀ ntí ìbá ẹgbẹ́ máa ń sọ gangan pé ntí ìbá lórí èmi èpè nírọ̀ o ṣùgbọ́n mi mọ iṣẹ́ ìwádìí tó wà behind irú process yẹn. ẹ mọ̀ fi iná rárá pé ẹni yìí ní stroke àwa fẹ́ tọ́jú ẹ̀ wọ́n wà mọ́ fi iná ràn lára. láìsí wọn fẹ́ jó ara. èmi ò tí ì ṣiṣẹ́ ìwádìí dé ibi tí mo ti rírù yẹn no ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ wò kí ló ń fa stroke. lára tó máa ń fa stroke láyé tó jẹ́ number one thing tested confam tó máa ń fa stroke òun ni high blood pressure. kí ló ń fa high blood pressure nínú iṣẹ́ ìwádìí tó ń fa high blood pressure lára ẹ̀ òun ni nǹkan tí à ń jẹ tá à ń tì bẹ̀nu. ọ̀dà bíyàn bá wá ní ẹ̀jẹ̀ ríru yẹn tó níṣòro rẹ̀ kí ni àwọn ọ̀nà àbáyọ kí ni tí wọ́n lè ṣe kẹ́ ẹ sì ní àwọn oògùn fún. dandan nìyẹn ẹ̀jẹ̀ àgbọ̀. oògùn wà fún táwa ti pè èlò tó wà lẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ máa fún ara yín nísinmi dáadáa ó ṣe kókó gan o tó bá jẹ́ pé oorun lẹ fẹ́ sùn ẹ rí i dájú pé wákàtí mẹ́jọ yín yẹn ń pé ní gbogbo ìgbà lójoojúmọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti wá ní àwa ti ní product fún. ìyẹn ẹ̀jẹ̀ ríru. bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa pa yanyan. yóò sì pa kú pátápátá. pátápátá tí yín ni pé kẹ́ẹ̀kan tẹ̀lé àwọn tá a bá ti kálẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àtẹ̀lé ẹ má dẹ́gà. product tẹ́ ẹ pé ẹ ní fún ẹ̀jẹ̀ ríru ṣé àtọkùnrin àti obìnrin ló wà fún. bẹ́ẹ̀ ni àtọkùnrin àti obìnrin ló wà fún. ó kẹ́ ẹ wo orí ìtọ̀ ṣúgà yẹn àìsàn yẹn common láwùjọ wa kí ló dẹ̀ fa àìlábòójú kúrò ní kò sí nǹkan kan jù bá yẹn lọ lifestyle ní tẹ́lómi bá fi ọtí tó fìdí ẹ̀gún lẹ́ẹ̀mí tá a wà yìí nísìn ó lè mú kírètì mẹ́ta níjókòó kan àwa là ń fa tẹ́lómi tí ó bá jẹun nísìn ó lè ní ẹ bá ń kó bífù màálù tó ti gé lékiri ẹ kó bí 17 sórí ẹ̀ ara tó ń fa nìyẹn ẹlòmíì nísìn oríṣiríṣi tó bá jẹ ń jẹ ráìsì jollof rice àti chicken tọ́jú ní ẹ bá mú ẹlẹ́rìndòdò tó tútù ẹ jẹ́ ń gbélé ó dùn lẹ́nu lóòótọ́ ṣùgbọ́n ń banú jẹ́ ẹ dẹ̀ má gbàgbé gbogbo ń tà ń ṣe gbogbo àìsàn tó ń ṣe wá ń tà ń ti bẹ̀nu wa ni. so ìwọ tí o bá ní ìṣòro pé nǹkan oṣù ẹ bóyá ó ń dẹ̀ láàmú kò máa wá bó ṣe yẹ kó wá tí o dẹ̀ ti gbìyànjú tí mo sọ ní fídíò tó kọjá tí ò rí bó ṣe ó tiẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àìwá bá a mọ̀ ara lè yàtọ̀ síra wọn kí n ti táyé lò kó bẹ́ẹ̀ jẹ́ fún kànde pé wá jábẹ́ ṣe èyí tó special tó máa tètè jẹ́ bí mọ̀nà wà fún ẹ tí nǹkan á fi máa lọ bó ṣe tó àti bó ti yẹ tí ò ní fún ẹ ní ìnira mọ́. àwọn obìnrin míì ní PCOS ẹlòmíì ní hormonal imbalance ẹlòmíì ní fertility problem tá à ń sọ̀rọ̀ ẹ̀ ní àìlè lóyún yẹn kì í ṣe obìnrin nìkan ló máa ń ní o ó máa ń yà mí lẹ́nu tí àwọn ọkùnrin náà tún mọ́ ní. kódà ó pọ̀ láàrin ọkùnrin fẹ́ẹ̀ pọ̀ láàrin ọkùnrin ju obìnrin lọ ṣùgbọ́n àti ìṣetán àti sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé lẹ́yìn àwọn mi ìmọ̀ ibi tán ti bẹ̀rẹ̀ narrative yẹn o mi ìmọ̀ ibi tọ́rọ̀ yẹn ti wọ́ wá o tó fi jẹ́ pé obìnrin la máa ń da wàhálà yẹn sí lọ́rùn tó bá ti di pé ọkọ àti ìyàwó rẹ̀ ọmọ bí meanwhile ọkọ náà ọkùnrin náà máa ń yàgàn. káwọn ẹbí gan ó ti wọn sọ pé tíyàwó fẹ́ ó dàbí pé lè jáwó sílé akọ ọ̀bẹ́pẹ obìnrin náà lè jákọ ọ̀bẹ́pẹ láwọn àyè kan ṣùgbọ́n a ti gbà pé obìnrin ló máa ń níṣòro fún díẹ̀ yìí ọkùnrin náà yẹrẹ ẹ wò
ṣé àtọ̀ ẹ ò kéré. ó lè ṣe é ṣe kó jẹ́ pọ́wọ́ ọkùnrin ló ti wá o. sátọ̀ rẹ̀ ṣé ò yọlẹ̀ àtọ̀ èèyàn máa lẹ tí ò ní lè débi kankan lọ ìwọ náà lọ ṣèwádìí tí ẹ bá sọ fún ẹ pé àtọ̀ ẹ lẹ pé o nílò sperm count kàn sí wa àwa ní solution fún ẹ tó máa boost reading yẹn bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa jẹ́ kó sharp kó lè tètè dọmọ. Now a lot of obìnrin tó ní PCOS yìí ó ṣeéṣe káwọn náà máa experience kíní kan tá à ń pè ní ẹ̀dà òru ẹ̀dà àdùbúlẹ̀. báwo nìyẹn ṣe work? ẹ̀dà àdùbúlẹ̀ níbi tó ń bá obìnrin yẹn lò pọ̀ tán báyìí láì tẹ̀ tí ìdìde ẹ̀ ti rí tí ó ti sàn jáde báyìí tí ó bì ló ti bí yẹn. àtọ̀ ọmọkùnrin tó wọlé sí lára ó máa padà lójú ẹsẹ̀ ní wọ́n pè lẹ́dà. ẹ̀dà ìdùbúlẹ̀ nìyẹn ń dálẹ̀ pátápátá ni ṣùgbọ́n tí òró náà wà òró yẹn ọ̀ǹtìgbà tó obìnrin yẹn bá dìde wá ṣe ń dìde báyìí yóò mọ̀ sàn. òró ni pé ó dìde dúró. bó ṣe dìde báyìí bóyá ló ń fẹ́ lọ tún ara ṣe ó nàró bóyá ló ń fẹ́ lọ tún ara ṣe yóò sàn bọ́ọ̀lẹ̀ ní tí ó bí ló ti bí yẹn PCOS hormonal imbalance máa ń fà UTI náà máa ń fà. awádìí pé ojoojúmọ́ ọṣẹ́ àrísí iṣẹ́. bẹ́ẹ̀ni ìbálòpọ̀ sì dùn ṣùgbọ́n kì í ṣe létí ẹni tó ń wá ọmọ. kì í ṣe létí ẹni tí ń wá ọmọ torí iṣẹ́ làwọn fi ń ṣe kì í ṣe adùn mọ́. ẹ kàn sí iléeṣẹ́ Yorùbá Remedy ẹ má dákẹ́. tọ ẹ bá mi dákọ nọ́mbà yín àti ibi tí ẹ wà torí lọ́pọ̀ ìgbà lábẹ́ comment section léyìí tá a ṣe tó kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé where are you located níbo lẹ wà wọ́n fi mí léèrè. ọ́fíìsì wa wà ní challenge o. Níbàdàn bí báwa ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tẹ́ ẹ bá débẹ̀ ó ṣe ṣe kẹ́ ẹ mọ́ bá yàn. torí pé iṣẹ́ pọ̀ ìdí rèé lọ fúnṣẹ́ ìwádìí. ẹ ṣe ìdí rèé agbóhùnsáfẹ́fẹ́ lèmi mo ń ṣiṣẹ́ pẹ̀lú rédíò tó gbajúgbajà ńbàdàn ọ̀nà pọ̀ a lọ wádìí ìròyìn a lọ ṣiṣẹ́ kákóròyìn jọ ọ̀rọ̀ tá a sọ lórí rédíò a lọ ṣiṣẹ́ ìwádìí tiyín náà nípa àìsàn àti àìlera iṣẹ́ tẹ́ ẹ rán wa mo ní ọ̀dà lọ́rùn báyìí nísìnyí tí mi tiẹ̀ tí ì dáwọ́lé rárá tí mo dé gbọ́dọ̀ ṣe màá lọ ọbẹ̀ fúnra mi ni mo máa ń ṣe formulation gbogbo rẹ́mẹ́dì mi pátápátá fúnra mi ni mo máa ń ṣe àkójọpọ̀ rẹ̀ mi ò ń sọ pé mo ti kọ́ ọmọ yìí ti mọ̀ ọ̀yà lọ́ba ń ṣe tí ìbá ti sí ilé ẹ̀ dúró ni tàbí kẹ́ gbowó yín dání tí ń fi dé bí mi ṣe máa ń ṣe nìyẹn. so lọ́pọ̀ ọ̀gbà ẹlòmíràn ni a fẹ́ wá bá yín lọ́fíìsì yín tó fẹ́ wá sọ fún mi lọ́fíìsì yẹn o lè sọ fún mi lórí fóònù ojú mi kọ́ ni ó fún ẹ solution tá a bá jọ jókòó báyìí kọ́ ni solution ó fi wáyé ọ̀rọ̀ ẹnu ẹ ni èmi fẹ́ gbọ́. bóyá wọn wò wípé ẹni tá à ń bá sọ̀rọ̀ ìṣàbẹ̀rẹ̀ rẹ̀ lókun dè. Ìbàdàn la wà. wọ́n lè pè yín lórí aago. orí aago náà ni. lórí WhatsApp bákan náà. bẹ́ẹ̀ ni WhatsApp yẹn ló ti ẹ̀ pé jù. torí lọ́pọ̀ ìgbà tẹ́ bá ń pè ní direct call a lè wà lóko kí direct network yẹn má da. ṣùgbọ́n WhatsApp mi mo bọ́ wọ́n ṣe ṣe yẹn tó jẹ́ pé òun tà mí ó ní bó ṣe máa ń lọ tiẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ máa ń já gerege. tẹ́ bá wá pè wá WhatsApp yẹn pé torí tí ìbá tiẹ̀ gbé mo lè pè yín padà tàbí kí n send message sí yín pé ó yẹ lè pè báyìí a lè mọ sọ̀rọ̀. ọ̀dà àwọn tí wọ́n wà ní diaspora tí wọ́n fẹ́ láti gba oògùn yín yes bó ni wọ́n ṣe lè rìn. bó ṣe lè rìn náà nìyẹn káwọn náà pè wá ní WhatsApp tó bá ti pè wá ní WhatsApp lọ́wọ́ kan la máa dá wọn lóhùn wọ́n ṣàlàyé gbogbo ohun tí ó bá jẹ́ àìlera àti ìlera wọn tí wọ́n bá ti ṣàlàyé táwa sì ti gbọ́ yé yékéyéké nítòkù náà ní ká múṣẹ́ ṣe táwọn bá ti fún wa ní tá a bá béèrè lọ́wọ́ wọn pé káwọn pèsè àwa náà sì pèsè ní tí wọ́n fẹ́ fún wọn ló bá parí. lọ́rọ̀ kan ṣá ju gbogbo ẹ̀ lọ gbogbo àwọn àìsàn tí ẹ lè mójútó ẹ bá wa sáré kà. kí Ọlọ́run ọba jọ kó má fi àìsàn ṣe yín kó má fi àìsàn ṣàwa náà àti gbogbo ohun tó kàn wá ṣùgbọ́n bó bá wá rí bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run àti bóyá àṣìṣe èèyàn téèyàn bá wá ní àìsàn kan tàbí àrùn kan gbogbo ohun tó bá wù kó jẹ́ láyé ẹ kàn sí iléeṣẹ́ di Yorùbá Remedy ẹ kàn sí wa níléeṣẹ́ Yorùbá Remedy. nọ́mbà wo ni wọ́n pèsè. ẹ dẹ̀ rí dájú pé ẹ nígbàgbọ́ ó ṣe kókó gan-an. nọ́mbà wo ni wọ́n lè pè. ẹ pè nọ́mbà 09071459342. lẹ́ẹ̀kan sí. ẹ lè fi tẹ́ bá pé diaspora ẹ̀ yóò kàn fi +234 9071459342. kò síbi tá a kì í send ọjà sí a máa ń busy torí ọ̀dà pọ̀ ṣùgbọ́n gbogbo bó ṣe wù kó rí tá a bá sọ fún yín pé bàbá ìlú rẹ́dì bó àwa ó mọ ọ̀nà tí ó gbà rẹ́dì yẹn ọwọ́ tiwa nìyẹn wà kò dẹ̀ síbi tá a kì í send sí gbogbo anywhere in the world kó jẹ́ Òṣogbo kó jẹ́ Èkó kó jẹ́ Àbújá kó jẹ́ UK kó jẹ́ Canada kó jẹ́ USA Australia anywhere in the world
àfi àwọn ibi tí ogun bá ti ń jà tí wọn ò lè wọlé tí àwọn tó ń gbé ọba wa gbé nǹkan ò lè wọlé síbẹ̀ fásitì nìkan ni ò ti lè ṣẹlẹ̀. ẹ mọ̀ share rẹ̀, ẹ mọ̀ subscribe sí bó jẹ́ orí Facebook lẹ́wà, bó jẹ́ ní TikTok, bó jẹ́ YouTube, ẹ pín káwọn èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín káwọn náà lè gbọ́ nípa àwọn nǹkan tí wọ́n ṣàlàyé yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ní kojú ìdààmú kan tàbí òmíì ara àwọn obìnrin tó jẹ́ pé nǹkan oṣù wọn ni wọ́n ló ń fa wàhálà ara àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà yìí náà ni ẹ̀jẹ̀ ríru yìí náà ni yìí lè sùn dáadáa yìí náà ni body wash tíbọ̀ tí bá wà lára. mo rántí àwọn kan mọ̀ ń béèrè body wash kí lè ní body wash yẹn ṣe. ìdọ̀tí ara ní àtikùn ṣẹ́gun tó sí báyìí. kò sí nítòsí báyìí. kí ni iṣẹ́ tí body wash ń ṣe? ó ń fọ̀dọ̀tí ara ni ó dẹ̀ ń reduce ikùn. kí ló dé téèyàn ó yọkùn? kò yẹ kéèyàn ó yọkùn èyàn gbọ́dọ̀ ṣé mẹ̀rọ fún yín. tómi àpẹẹrẹ àwa náà rí i. èyàn gbọ́dọ̀ yọkùn. inú fẹ́lẹ́ ẹni tó bá daṣọ sí ni lọ́rùn tọrọ ẹ̀ láwọ̀ mọ̀ gbọ́. éèjì tí mo sì wà yìí mo láwọn ẹgbẹ́ mi tó jẹ́ pé ẹ lè gbé ìgò sórí ikùn wọn báyìí tí ó dùn ó tẹpọ́n tí ò ní ṣubú èyàn gbọ́dọ̀ yọkùn. kí ló wáá fa ikùn yíyọ? ìdọ̀tí ara ni àwọn tá à ń jẹ náà tá à ń sọ náà nìyẹn lórí tá à ń jẹ ló ń fa àtobìnrin o àtọkùnrin o gbogbo wa la ní body wash yẹn tá a gbọ́dọ̀ máa lò. bí obìnrin bá tóbi látòbí jù bẹ́ẹ̀ ni ó máa ṣíríǹkì ikùn yín yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kàn máa fẹ́ exercise pẹ́pẹ́pẹ́ kún bóyá ẹ lè máa rìn káàkiri àdúgbò yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ kàn máa fẹ́ exercise díẹ̀díẹ̀ kún ẹ sì máa lò. obìnrin tó fẹ́ má dínkù dé bá bẹ́ẹ̀ ni ìlómilára rẹ̀ body wash yẹn ni wọ́n need gbogbo ẹni tó bá yọkùn pátá àtọkùnrin o àtobìnrin o body wash náà need àfọ̀dọ̀tí yẹn tó ń jẹ́ kíkùn yẹn máa gbọ̀ràn yẹn àfọ̀ then á reduce á máa shrink kíkùn yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ from there ṣé ti ẹni téèyàn bá yọkùn gan ẹni yẹn prone to diabetes ìyẹn ni pé ẹni tó bá yọkùn obesity la máa ń pè obesity big belly ó ṣeé ṣe kí irú ẹni bí ò ní tọ̀ ṣúgà so iyọkùn náà èèyàn gbọ́dọ̀ take care ẹ̀ kí ló dé ń fà tá à ń jẹ ni sí nǹkan kan tó jùlọ àná ayé ló ń ta mí lọ́fà kì í ṣe gbogbo ẹ̀ láyé tààyàn lọ́fà ntàwa náà àwa la tara wa lọ́fà àìlè mú ẹ̀fà ẹnu wa ró ló fà tí irú àwọn nǹkan báyẹn fi máa ń ṣẹlẹ̀ ṣé ogun tá a bá rí náà lákàn mọ́ jẹ́ gbọdọ̀gbọdọ̀ ẹ̀yin dẹ̀ rí ẹ̀ kì í ṣe exercise so ẹ̀ kàn mọ́ exercise pẹ́pẹ́pẹ́ ẹ̀ dẹ̀ mọ́ lo body wash yẹn ẹ lè ra méjì ẹ lè ra mẹ́ta gbàgbára yín bá ṣe gbé òun náà ni. body wash bẹ́ẹ̀ tó wà fún nù. bẹ́ẹ̀ ni iṣẹ́ tó ń ṣe béèyàn bá tóbi jù tàbí èèyàn fẹ́ kéèyàn padà. Jagunlabi ni ó ń ṣiṣẹ́ fún ẹni tó jẹ́ ẹgbẹ́ àwọn ọkùnrin kan wà tí oko tí wọ́n wulẹ̀ ti ṣe gbọ̀nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó mọ̀ ṣiṣẹ́. ọ̀tọ̀ ní kí kéwì tún tóbi ọ̀tọ̀ ní kó tún lè ṣiṣẹ́ ọ̀tọ̀ ní kó tún lè ṣiṣẹ́. Jagunlabi ló ń ṣiṣẹ́ ìyẹn Jagunlabi nìyẹn gbogbo ọkùnrin ló nídìí ẹ̀ àtòkó tóbi o àtòkó kéré o gbogbo ọkùnrin ló nídìí Jagunlabi ọ̀sùn òun máa jẹ́ kí inú bí náà lẹ́ẹ̀rọ sí inú ibi tó máa ń wà náà rè ṣùgbọ́n tá a bá rí kọ́ńtì tá à ń gbé lọ tí wọ́n lè gbá ní egbògi báyìí a lè change ẹ̀ ká ṣe sí powder tó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ á sọ tó kù ní ìrìn àjò bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe sí wọ́n dẹ̀ máa lò Jagunlabi àwọn aráalé yín ó mọ lọ́mọ gbà mọ́ yín lọ́wọ́ ni pé kí ló dé bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ìyàwó rẹ̀ àwọn aráalé yín tẹ́jọ́ ń gbélé wọ́n mọ̀ sọ fún mi pé kí ló tẹ̀ nínú ìyàwó yín lánàá. ọ̀dà body wash bí ó ṣe mọ̀ pariwo body wash ṣé ò ní àtúbọ̀tán bíi side effect. àwọn ewé àtegbò tí wọ́n fọ ara tí ara fi mọ́ náà ni kò sí bí àwọn èso tó yẹ kí ṣe mọ̀ pé lójoojúmọ́ ó ní àwọn nǹkan tó yẹ ká máa jẹ ṣùgbọ́n torí bá a ṣe ń bí sí kò jẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ bíjò ló ti jẹ watermelon gbẹ̀yìn yóò ní yóò ti oṣù mẹ́fà ó dẹ̀ rọ́ǹgì ẹlòmíì ò tiẹ̀ ti jẹ lọ́dún yìí ojoojúmọ́ ló yẹ ká máa jẹ àìwá aráyè yẹn gbogbo àwọn nǹkan yẹn là wá pò pọ̀ pẹ̀lú àwọn nǹkan tó ṣẹ́kù tá a sọ di body wash so ó máa fọ̀dọ̀ tí ara yín á jẹ́ kára yín jí pépé á help yín gan so gbogbo èèyàn ló nídìí ẹ̀ kágbára bá gbé. ọ̀dà ẹ padà pé nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 090 71 45 93 42 090 71 45 93 42. tó kojú bá ń lọ ká tún mọ pàdé láyọ̀ àti àlàáfíà torí tó bá tún di ní àwọn àkókò kan ẹ tún gbọ́ àwọn kan míì